Alhaji Bada mọ̀ ń bá bọ̀ tí wọ́n kọ́kọ́ gbé fún wọn gbà náà wọ́n ní wọ́n lọ supply generator àwọn generator ńlá wọn ó dàbí méjì ẹ lọ supply rẹ̀ ẹ lọ béèrè rẹ̀ àmú quotation wọ́n dẹ̀ fún wọn lówó owó tó tówó ń gbà náà nígbà Alhaji ọ̀fọ̀ gbogbo ọ̀rọ̀ lójú jẹnẹrétọ̀ tuntun yánranyánran ni wọ́n bá gbé débẹ̀ méjì wọ́n bá mú breakdown bí wọ́n ṣe ná owó wọ́n bá kọ́ iye báyìí lára jẹnẹrétọ̀ iye báyìí ló ní mọ́tò tó gbé iye báyìí làwọn haúsá tó gbé wọnú ọkọ̀ iye báyìí ni wọ́n fi já a lẹ̀. ọwọ́ kù báláǹsì iye báyìí ńlẹ̀ ẹ fún aláka nọ́mbà tí a dá owó yòókù padà sí. àwọn eléyìí wá ní eléyìí ọba bísínẹ́sì jẹ́ fún wa o. nbọ ló ti gbọ́ pé kọ̀ǹtráktọ̀ gbaṣẹ́ ó tún wá dá séńjì padà rí ọ sọ pé owó pé kábọ̀ fi kún eléyìí ọba bísínẹ́sì jẹ́ o. orí ń gbà tó gbogbo ń tọ́ kọ́ lẹ̀ yìí nìsín iye tá a gbé jẹnẹrétọ̀ jáde gan-an ó ti ju iye tá a fún lọ ó tún wá rà less than iye tá a fún gan-an ó tún á kù báláǹsì ó tún ní iPhone lákàntì wọ́n bá ní ẹni tó ṣẹlẹ̀ ni pé kọ́ lọ mú one káàsì kọ́ lọ kó káàsì wá Alhaji ní sẹ̀ríà ọlọ́run ò sọ báwọn ẹ mú àkáǹtì nọ́mbà ìjọba wá tó jẹ́ bíi àkáǹtì ìjọba wọ́n sàn wojú ara wọn pé ẹ wá gbà wọ́n àwọn ọmọ rírú eléyìí ń gbọ́ fẹ́ di pé ẹ má jò ó kó bá yín o bóyá wọ́n ràn wá ni o ní a bá fọ́ Alhaji lákáǹtì kádìjú káyà Alhaji bá dá báláǹsì owó tó kù ńbẹ̀ owó gidi nígbà náà fa owó tó wà lórí méjèèjì kì í ṣowó kéke Alhaji bá dá padà wọ́n bá ṣe invoice ní wọ́n bá ṣe receipt wọ́n bá tún mú proof of payment tí wọ́n fi dá owó padà wọ́n á dẹ̀ mọ́ gbogbo invoice bí wọ́n ṣe lọ tán tí wọ́n kò ń bẹ̀. wọ́n ní ẹ mọ́ gbèsè fún mọ́ eléyìí ọba bísínẹ́sì jẹ́ fún wa. Alhaji ọ̀wá jẹun láti gbà náà mọ́. ìgbà tí mò ń sọ etí pẹ́ gan o. Alhaji ń sọ pé gbogbo àwọn tọ́lọ̀ ń ṣe fóònù ní èso ara àwọn ẹ̀ńtọ́ wà ń lu èbó lọ́pọ̀ ńbẹ̀ kò sí ní tóun fẹ́ tí wọ́n ọ̀rà ránṣẹ́ kò sí ní tóun fẹ́ iye tóun bá fẹ́ náà wọ́n ó fi ránṣẹ́ sóun wọ́n jẹ́ haramu ńgbà tó ń tọ́ wọn nígbà tí wọ́n wá dọmọ tọ́lọ̀ ń yè wọ́n tán ló wọ́n máa jẹ́ haramu ntọ́lọ̀ ń wí tànàbí wí ni wọ́n bá sọ fúnra wọn pé eléyìí ò ṣeé fi jẹ alága alálàájì o ẹni tí ọba lè parọ́ ò lè ṣalága alálàájì o bí wọ́n bá lọ níparí oṣù tí ń bọ̀ ẹ mọ̀ tàn wọ́n náà ní o pé títí ọ̀tún la bàálù ó dé o eléyìí Sanko ní ọ̀sọ̀ fún ẹ tí gbogbo nǹkan dàrú o torí ìdí eléyìí ẹ rò dáadáa o. ká máa sọ wípé ẹ̀ńtọ́ bá jó lódodo ẹ má gbé sípò ẹ rí i pé Nàìjíríà ti dàrú. wọ́n lé wọn bá. kábíyèsí Olódùmarè tí wọ́n bá gbé èèyàn sípò ní ìsìn àwọn tí wọ́n máa lò ẹ rí i pé connection ni. ọ̀nà tó mi bá wọnú àgbọn wọ́n rí. bá ń pé aṣọ funfun wá ẹ ti gbọ́ ńgbà kan lórí rédíò nígbà kan rẹ́kọ́ọ̀dù alátẹ̀lọ́wọ́ tó rè nígbà náà aṣọ funfun ìlọgbàyé kan ẹni tó ṣe àwa gbòòrò ẹ̀ àwádìí àárí
tipẹ́tipẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí làwa ń gbọ́ nǹkan kan nípa ẹ̀ bá a ṣe gba ọ̀dọ̀ ẹ̀ lọ nìyẹn la bá rí i pé ṣe rẹ́kọ̀dù mọ́ ni ṣẹ́ẹ̀sì wà nàìjíríà ló ń wà báyìí kàṣá báyìí ṣàwòdì ẹnu ọlọ́rọ̀ lọ̀rọ̀ ti dùn.